Peter Obi ṣàlàyé onírúurú ọ̀nà tí yóò gbà mú àyípadà bá Nàìjíríà. Olùdíje sípò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Labour Party Peter Obi ó ti wòye pé ẹnikẹ́ni tí yóò bá jẹ ààrẹ Nàìjíríà ó gbọ́dọ̀ ní ìmọ̀lára ó má jẹ́ ẹni tí kò ní àkàsí kankan. Obi mà sọ èyí nígbà tó kópa níbi ètò kan lórí ìkànnì Channels TV tó sì ní òun má gbàgbọ́ pé ó mà yẹ kí ẹnikẹ́ni tó bá jẹ ààrẹ kó mà ṣetán láti fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ nígbà tí ẹ̀mí àwọn èèyàn rẹ̀ tó bá wà nínú ewu. Tí mo bá di ààrẹ màá lo àwọn ohun èlò tó bá wà ní ìkáwọ́ mi dáadáa, mi ò ní sọ wípé kí a ra ọkọ̀ òfurufú tuntun. Obi mà sọ bó ṣe fẹ̀sùn kan ìṣèjọba ààrẹ Tinubu pé wọn kò kọbi ara sí ìṣòro táwọn èèyàn máa ń kojú o. Mi ò nílò ọkọ̀ òfurufú jẹ́ẹ̀tì nítorí mo lè lọ síbikíbi láìsí jẹ́ẹ̀tì. Mi ò nílò 150 bílíọ̀nù náírà láti fi ra ọkọ̀ òfurufú nígbàtí ìdá 80% àwọn ilé ìwòsàn alábọ́dé tó wà ní orílẹ̀-èdè mi kò ṣiṣẹ́ bó ṣe yẹ o. Ọdún 4 àkọ́kọ́ mi gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Anambra ọkọ̀ Peugeot 406 ó ní mò ń gùn tó sì jẹ́ pé mi ò gun ọkọ̀ arọ́tàmì tó jẹ́ pé tí mo fi parí ìṣèjọba mi o kò sí ẹnikẹ́ni tó máa gbèrò láti ṣekú pa ẹ̀. Tí o bá ṣe ohun tó tọ́, tí ènìyàn bá ń ṣe ohun tí kò tọ́, òun ni yóò máa bẹ̀rù ikú o. Tí àwọn èèyàn rẹ bá ń kú, ó gbọ́dọ̀ ṣetán láti kú ni. Ààrẹ náà gbọ́dọ̀ ṣetán o láti pàdánù ẹ̀mí rẹ̀. Peter Obi ó tún fẹ̀sùn kan ààrẹ Bọ́lá Tinubu pé kì í ní ìmọ̀lára sí nǹkan táwọn èèyàn ń kojú. Ó ní ààrẹ Tinubu ó ń lọ sí ìpínlẹ̀ Èkó fún ìsinmi ọdún ní oṣù kejìlá ọdún 2024 nígbàtí ọ̀pọ̀ àwọn ọmọdé pàdánù ẹ̀mí wọn níbi ayẹyẹ ọdún nìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà ó mà ló mọ̀ bẹnu àtẹ́lu ààrẹ Tinubu o lórí ìkọlù tó máa wáyé ní ìpínlẹ̀ Benue pé kó máa ya ìjọba ìbílẹ̀ Yelwata níbi tí ìkọlù náà tó ti wáyé gangan nígbà tó ṣe àbẹ̀wò sí Benue. Ṣáájú ni Tinubu ti sọ pé ọ̀nà tí kò dára àti ẹ̀kún omi ó ní kò jẹ́ kí òun ríbi dé ìlú tí ìkọlù òun tó ti wáyé o. Peter Obi ó mà tó sọ àfọ̀mọ́ ọ̀rọ̀ pé òun yóò díje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún 2027. Èyí mà ló ń wáyé o nígbà táwọn kan ti ń sọ wípé ó mà ṣeé ṣe kó jẹ́ wípé igbákejì Àtíkù ó ló máa fẹ́ ṣe pẹ̀lú gbogbo àgbáríjọpọ̀ tó máa ń wáyé níbi tí wọ́n ti yan ẹgbẹ́ òṣèlú ADC gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú tí wọ́n máa lò láti fi sí ààrẹ Tinubu nídìí lọ́dún 2027. Mo máa díje dupò ààrẹ Nàìjíríà ní 2027. Mo sì nígbàgbọ́ pé mo ní gbogbo àmúyẹ láti díje o. Nígbà tó ń fèsì sí ìbéèrè pé ṣó ń gbèrò láti ṣe igbákejì Àtíkù Abubakar, Obi fèsì pé kò sóhun tó jọ bẹ́ẹ̀ rárá o nínú èròǹgbà òun àti pé òun àti ẹnikẹ́ni kò jọ sọ̀rọ̀ nípa ohun tó jọ bẹ́ẹ̀ rárá o. Bákan náà ó mà ló mà sọ pé òun sì wà nínú ẹgbẹ́ òṣèlú Labour Party bí ó tilẹ̀ jẹ́ pé òun kópa nínú àgbáríjọpọ̀ tó yan ADC gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú láti yọ Bọ́lá Tinubu nípò. Peter Obi ó mà tún sọ wípé àrídájú rẹ̀ pé òun kò nílò ju ọdún 4 lọ láti mú ìṣèjọba rere bá àwọn èèyàn Nàìjíríà. Ó ní òun máa fi àpẹẹrẹ ìjọba rere lélẹ̀ ní kété tí òun bá ti gba àkóso ìjọba àti pé ọdún 2 ti tó láti fi ṣàfihàn ìṣèjọba gidi o. Láàrin ọdún 2 nǹkan ti bàjẹ́ gidi. Ọdún 2 náà ó lè mú àyípadà gidi bá orílẹ̀-èdè. Àwọn èèyàn fẹ́ rí ààrẹ tó ní ìmọ̀lára sí nǹkan tí wọ́n ń kojú o. Ṣáájú ètò ìdìbò ọdún 2027 onírúurú ìjíròrò ó ló ti ń wáyé pàápàá láàrin àwọn ẹgbẹ́ alátakò láti fẹnukò lórí ọ̀nà tí wọ́n máa fi gba ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2027. Èyí ló mọ̀ bí báwọn alátakò tó ṣe gbòógì bí Àtíkù Abubakar, Peter Obi, David Mark, Rauf Arẹ́gbẹ́ṣọlá, Rotimi Amechi, Nasiru El-Rufai àtàwọn míì tí wọ́n ṣe parapọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá tí wọ́n sì kéde pé àwọn ti yan ẹgbẹ́ òṣèlú ADC gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú tí wọ́n máa lò láti tako Tinubu lọ́dún 2027. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, àbúrò ò ní ṣe wá lágbára Ọlọ́run ọba Elédùmarè.